ọ̀rọ̀ tí ò tó nǹkan lobìnrin yìí fi bu kínní láńlọ́ọ̀dù ẹ̀ so lábẹ́ nìyẹn bá kú mọ́ ọ lọ́wọ́. àlèmásì ní jìnnà ohun tó ń ṣọṣẹ́ ò tó nǹkan lòwe yorùbá kan sọ. ohun tí ò tó nǹkan ti dìjà láàrin ìyáálé ẹni ọdún 23 kan Ifeoma Osai. wọ́n lọ́rọ̀ owó náà nẹ́pà ni wọ́n jọ ń fà. àfi bọ́rọ̀ náà ṣe dìjà lobìnrin yìí bá wábi tí yóò dìmú lára bàbá àgbàlagbà ẹni 50 ọdún ọ̀gbẹ́ni Monday Sùúrùlérè Ọládélé tó jẹ́ láńlọ́ọ̀dù ẹ̀ títí kò rí bí méjì dìmú ju kíní bàbá náà lọ. níṣẹ́ ló bu bàbá yìí so lábẹ́ pinpin ló bá ń fi kíní ẹ̀ wọ tipátipá lọkùnrin náà bá dákú mọ́ ọ lọ́wọ́ ló bá ṣe bẹ́ẹ̀ sọdá sálá kejì. ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí la gbọ́ pé ó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 11 oṣù kẹta tá a wà yìí nílé kan nílùú Ọ̀tà ìpínlẹ̀ Ògùn. ayálégbé tí wọ́n ń pè ní Tẹnanti láfúrásì ọ̀daràn yìí yàrá kan ló gbà nínú ilé tóun àti láńlọ́ọ̀dù ẹ̀ ọ̀hún jọ ń gbé. kò sì pẹ́ tó gbalé náà ó ṣẹ̀ṣẹ̀ kó délé ọ̀hún níbẹ̀rẹ̀ ọdún yìí ni. gẹ́gẹ́ bí àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Abímbọ́lá Oyèyẹmí ṣe nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sáláròyé láàárọ̀ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù yìí ṣe sọ. ó ní ọ̀gbẹ́ni Ọlálẹ́yẹ Táíwò kan ló wá fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí lẹ́ka iléeṣẹ́ wọn tó wà ní Sango Ọ̀tà. ó ní tẹ́nàntì kan ti ṣekú pa láńlọ́ọ̀dù ẹ̀ ládùúgbò òun. lójú ẹsẹ̀ táwọn ọlọ́pàá gbọ́ bẹ́ẹ̀ ni CSP Dairu Saleh ti pàṣẹ fáwọn ọmọọṣẹ́ láti lọ síbẹ̀ kí wọ́n lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀. bí wọ́n sì ṣe débẹ̀ lóòótọ́ wọ́n bá afurasí ọ̀daràn yìí níbi táwọn aládùúgbò péjọ pitimu lé e lórí sí ni wọ́n bá fi páńpẹ́ òfin gbé e. nínú ìwádìí táwọn ọlọ́pàá ṣe ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀rọ̀ owó iná ló díjà sílẹ̀ láàrin wọn. láńlọ́ọ̀dù ni wọ́n ló lọ bá tẹ́nàntì ẹ̀ yìí pé kó sanwó náà ẹ̀lẹ́ńtíríìkì ẹ̀ kí wọ́n lè lọ sanwó náà fún iléeṣẹ́ amúnáwá. ṣùgbọ́n níṣe lobìnrin yìí fárígá tó sì fa ìbínú yọ ó lóun ò ní sanwó náà kankan. wọ́n ló sọ pé àdéhùn tí láńlọ́ọ̀dù ṣe fóun kóun tó gbalé ni pé ojú ẹsẹ̀ tóun bá ti kó délé náà lòun máa ṣètò bí omi yóò ṣe dé ibi tóun gbà nílé náà. àmọ́ lẹ́yìn tọ́jọ́ ń gorí ọjọ́ tóṣù ń gorí oṣù níṣe ni láńlọ́ọ̀dù fònídòní fọ̀ládọ́là fóun. ọ̀rọ̀ náà sì ti sú òun torí àdéhùn tó bá òun ṣe kọ́lé yìí tó ń ṣe fóun yìí. wàhálà omi ládùúgbò náà sì ti fẹ́ pin òun lẹ́mìí torí ẹ̀ kí láńlọ́ọ̀dù má déwájú òun béèrè owó kankan títí dìgbà tó bá ṣíkà àdéhùn. ọ̀rọ̀ tó sọ yìí kò tẹ́ láńlọ́ọ̀dù lọ́rùn ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í ṣe fàǹfà ká tó wí ká tó fọ̀ ọ̀rọ̀ náà dìjà ń lobìnrin yìí bá gbá nǹkan ọmọkùnrin bàbá oníbàbá mú nísàlẹ̀ ló bá fún un pinpin kò fi mọ lórí ìyẹn pẹ̀lú wọn níṣe ló ń fi kinní ọ̀hún wọ́ kiri níwọ̀kúwọ̀. wọ́n nígbà tó jọ pé bàbá náà ti fẹ́ dákú ló tó sọ bàbá àbúrò ọ̀gbẹ́ni Sùúrùlérè Ọládélé sílẹ̀. àmọ́ níṣe ni bàbá náà ṣe wọ́n lọ sẹ́gbẹ̀ẹ́ kan lọ̀rọ̀ bá di pé kí wọ́n gbé e dìgbàdìgbà ó dọsibítù jẹ́nẹ́rà Ọ̀tà. ibẹ̀ làwọn dókítà ti fìdí ẹ̀ múlẹ̀ pé Ọládélé ti relé lọ́sàn-án gangan ó ti kú pátápátá. wọ́n níwádìí sì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n sì ti gbé òkú olóògbé náà lọ sí mọ́ṣúárì fún àyẹ̀wò ìṣègùn láti fìdí ikú tó dá ẹ̀mí ẹ̀ légbodò múlẹ̀. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Frank Mbá ti pàṣẹ kí wọ́n taari Ifeoma sí ẹ̀ka táwọn ọlọ́pàá inú ti ń tọpinpin ìwà ọ̀daràn abẹ́lé lólú iléeṣẹ́ wọn tó wà léléwé ẹran Lábẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. lẹ́yìn ìwádìí wọ́n ní tẹ́nàntì náà máa farahàn níwájú adájọ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.